شبابنا هيا إلى المعالي هيا صعدوا شوامخ الجبال هيا اتقوا يا معشر الرجال قولوا لكل الناس لا نبالي شبابنا لا خوف يعترينا لا خوف والقرآن في أيدينا قرآننا درع لنا يقينا فإن تمسكنا به هدينا. ọ̀rọ̀ talẹ́ yìí yóò mú àwọn nǹkan kan tí ó tún yàtọ̀ díẹ̀ wá. a máa ń sábà sọ nǹkan kan láàyè yìí wípé al-Qur'an huwa al-kitab al-wahid alladhi ursila ila nabiyyina Muhammad. al-Qur'an nìkan nìwé tọ́lọ́run fi ránṣẹ́ sí Ànábì Muhammad wa ma siwa'u falaysa minhu. gbogbo ohun tó bá yàtọ̀ sí al-Qur'an kò wá látọ̀dọ̀ Ànábì Muhammad. amma ma wafaqahu àmọ́ gbogbo ohun tó bá níbàámu pẹ̀lú ẹ̀ tó bá níbàámu pẹ̀lú al-Qur'an yẹn a máa rí yá ọ̀rọ̀ Ọlọ́run náà ni torí pé ó ti bá a mu. in tó bá ti wá apá sí àfẹ́ mẹ́bi tọ́rọ̀ náà ti ń bọ̀ wá imma min alimin ma'rufin ìbá jẹ́ lọ́dọ̀ àfáà kan tó gbajúmọ̀ bil ilmi pẹ̀lú mímọ̀ tó ní agbára imma kal Bukhari wa imma ka Muslim la naqbalu minhu nígbà lọ́dọ̀ olúwẹ̀ li qawli imamina al-Malik nítorí ọ̀rọ̀ tí imam Malik sọ fún wa. imam Malik yìí sayyidu ni fún gbogbo àwọn àfáà tá a kálẹ̀ ọ̀gá ni fún Malik fún ọ̀gá ni fún al-imamu al-Bukhari ọ̀gá ni wọ́n fún al-imamu Muslim ọ̀gá ni wọ́n fún al-imamu Tirmidhi gbogbo àwọn àfáà aládìsí yẹn imam Maliki bàbá ló jẹ́ fún wọn fil ilmi wa fi kulli shay níbi gbogbo wọn. imam Maliki yẹn ló wá jẹ́ kó yé wa wípé ma min ahadin illa wa rudda alayhi illa sahiba hadha al-qabr. níjọ́ tí wọ́n lọ ṣe síyára sí sàárè Ànábì Muhammad imam Maliki ń sọ ń bẹ ọlọ́mọba wa kẹ́ wọn wọ́n ní ma min ahadin kò sí ẹ̀dá náà láyé lórílẹ̀ táwa yìí illa wa rudda alayhi àfi kó máa jásí pé kárí nínú ọ̀rọ̀ tó sọ tá a yọ dànù pé eléyìí sọ̀rọ̀ wa rudda kóun náà rí nínú tẹlomi kó o gbá eléyìí ò lè lọ. ó ní illa sahiba hadha al-qabr ó láyàfẹ́ ni tó wà nù sàárè yìí nìkan tí ń jẹ́ Muhammad sallallahu alayhi kí ló fi jẹ́ bẹ́ẹ̀ nítorí wá yìí tí ń gbà látọ̀dọ̀ Ọlọ́run tí ń jẹ́ al-Qur'an ọ̀rọ̀ ẹ̀ ò ṣe é kó dànù. ló fi ń jásí pé ma yantiku anil hawa kò ní sọ̀rọ̀ tinú ara ẹ̀ àmọ́ ọ̀rọ̀ tinú ara ẹ̀ làwọn ọ̀rọ̀ tá a kó sínú ahadith illa wahyu yuha ibẹ̀ yẹn là ń sọnù tá a fẹ́ máa mú àdísù tá a fẹ́ sọ ọ́ di al-wahyu kal-Qur'an tá a wá fi ń kẹ́gbẹ́ Ọlọ́run tá a fi ń kẹ́gbẹ́ ọ̀rọ̀ Ọlọ́run tọ́lọ̀ ń dòjá sí pé ní la yushrik fi hukmi ahadan ẹ lè fi ọ̀rọ̀ èèyàn kẹ́gbẹ́ ọ̀rọ̀ Ọlọ́run ẹ lè fi ìdájọ́ èèyàn kẹ́gbẹ́ ìdájọ́ Ọlọ́run. Ọlọ́run yóò máa dá stand out lọ́tọ̀ ní títí ayérayé àmọ́ lónìí agbàgbé nítorí pé àwọn al-yahudu wan-nasara tí wọ́n jẹ́ kèfèrí tí wọ́n yapa lára àwọn ànẹ́bí Ọlọ́run tí wọ́n kọjá lọ. Yahudi yapa lára ànẹ́bí Musa kò gbà fún, Nasara náà yapa lára ànẹ́bí Isa kò gbà fún. láfi ń jẹ́ kó yé wa wípé Nasareti àwọn gúrùpù kan tí wọ́n wá láti Nasareti là ń pè ní Nasara. báwo ló ṣe wá fẹ́ jásí pé orúkọ ìlú yẹn ẹni tí èso ọmọ ìlú yẹn ṣé Nasara tún lòun náà táwọn àfáà ń fi Nasara yẹn tú Kristẹni pẹ̀ lágídí. so kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ràn wá lọ́wọ́ kó jẹ́ kọ́rọ̀ Ọlọ́run túbọ̀ lè ṣe kíni kó lè yé wa dáadáa jù báyìí lọ. naam ni ó fi wá jásí pé alukur'ani yìí òun náà nìwé tó wà wájú wa òun náà làwọn èèyàn fẹ́ sọ wá dọ̀tá sí takò alukur'an tí wọ́n fi wá sọ pé Muhammad jami'u innahu yunkiru alkitaba ó ń takò kur'ani ni rárá kò sí yẹn bẹ́ẹ̀ takò alukur'an sì sọ pé alukur'ani yìí ṣèwé Ọlọ́run so kọ́ abayín dúpẹ́ lórí èyí o. so lónìí a fẹ́ sọ̀rọ̀ lórí ntànpé ní aṣahidu
àwọn àfáà máa tú sí ikú oríire torí pé n ta bá lọ́dọ̀ àwọn bàbá wa ni pé nígbà tá à ń kéwú ní kékeré ọ̀pọ̀lọpọ̀ wọn ṣàhídù ni wọ́n pè ṣàhídù ó kúkú ṣàhídì ó kúkú oríire ká bá wọn gbà bẹ́ẹ̀ pé torí pé bẹ́ẹ̀ yẹn bá kú sórí Islam ikú oríire náà ni lillahi alham. Kí là ń pè ní ashahid ṣé ń táwọn àfáàfin tú yẹn náà ni àbí nǹkan míì torí pé lónìí à ń fura mẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ ń táwọn èèyàn ń sọ nínú Islam ọ̀pọ̀ ẹ̀ ni ò ní bámu pẹ̀lú ntọ́lọ́ ń gbé wá sọ́dọ̀ àná Muhammad àmọ́ nítorí pé nǹkan yẹn tó bá ti wá tuntun làwọn èèyàn bá bẹ̀rẹ̀ wàhálà ńbo lẹ́yìn ti gbé tiyín dé ńbo lẹ́ ti gbé tiyín wá ó sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Wọ́n gbàgbé pé àná Muhammad alayhi salatu wa salam ó ti sọ àrọ́bá kan kalẹ̀ fún wa wípé ja al-islamu ghariban sayaudu ghariban kama badaha. Níjọ́ tí islam dé ó dé àwọn èèyàn rí ní nǹkan àjòjì níjọ́ tó dé sọ́dọ̀ àwọn Lárúbáwá kì í ṣe pé ńgbà tí islam bẹ̀rẹ̀ ká máa là á. Ẹlòmíín rò pé ànábì Muhammad ló mú islam wá wal islamu qad bada'a munsu ma bada Allahu al-arda was-samawati. Níjọ́ Ọlọ́run ti bẹ̀rẹ̀ sánmà àti lẹ́lẹ̀ ní islam ti bẹ̀rẹ̀ torí pé ntọ́lọ́wọ́n bá ń pàṣẹ fún sánmà tó fi ń jẹ́ sánmà náà ni pé sánmà gba islam lọ́wọ́ ẹ̀ in tó fi ń pàṣẹ fúnlẹ̀ tílẹ̀ fi ń jẹ́lẹ̀ ilẹ̀ gbà fún Ọlọ́run ni in tó fi ń pàjẹ́ fún odò tójò fi ń jẹ́ odò ó sọwọ́ lẹ̀ fún Ọlọ́run ni in tátẹ́gùn fi ń játẹ́gùn in tó ń pè ní islam nìyẹn wọ́n ń sọwọ́ lẹ̀ fún Ọlọ́run ló fi ń jẹ́ kó yé wa pé wa in min shay'in kò sí kinní kan tí mo dá láyé illa wa yusabbihu bi amdi àbí kó máa yìn mí kó sì máa sìn mí àmọ́ lakin la tafqahuna tasbihahum àmọ́nà tí wọ́n ń gbà sìn mí ò yé yín lẹ́pẹ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń ti ń sin lọ́hùn ṣe là ń pè wọ́n lọ́ta Ọlọ́run látara àṣesí wọn kọ́lọ́n kó là wá ń bẹ̀. àwa fẹ́ sọ nípa ashahid kí là ń pè ní ashahid nínú èdè Lárúbáwá. a kọ́kọ́ rí i pé gbogbo ń tá a bá fẹ́ sọ nínú Islam èdè láàmú wọ̀ lọ nígbà tá a bá fẹ́ ṣàbòsí là á sọ pé máa ná ṣàrìn ìyẹn pé kí ni ṣàríà sọ. Kùránì gan ló kọ́kọ́ authenticate èdè yìí pé àwọn Ọlọ́run sọ Kùránì kalẹ̀ pẹ̀lú èdè Lárúbáwá ìyẹn fi hàn pé awwalu shay'in linafhama al-Qur'an láti kọ́kọ́ fi gbọ́ Kùránì yé èdè yẹn kọ́kọ́ ni èdè yẹn la fi gbọ́ yé so ká tó wá máa sọ pé kí ni murad kí l'Ọlọ́run gbà lérò pẹ̀lú ẹ̀ so ìyẹn tó wọ́n ashahid ìtumọ̀ ẹni al-hadir ẹni tó dé táàrí là ń pè ní shahidun ló fi já sí pé wa kullu ma shahida Allahu fa innahu bi ma'na alima Allah. Tẹ́ bá rí inú al-Qur'an tọ́lọ́run bá sọ yí pé shahida Allahu ẹ̀rí pé àwọn afáà sọ pé Ọlọ́run jẹ́rìí ìtumọ̀ rẹ̀ kọ́nù ìtorí pé Ọlọ́run ò lẹ́ni tó fẹ́ jẹ́rìí fún ìtumọ̀ ẹ̀ ni pé alima Allah Ọlọ́run ọba mi mọ̀ annahu la ilaha illahu pé kò sẹ́nìkan tí ń jẹ́ Ọlọ́run tẹ́nìkan tún lè sìn yàtọ̀ sóhun wal màláìka àwọn màláìka náà mọ̀ bẹ́ẹ̀ wa ulul ilmi àwọn onímọ̀ tó já sí pé ní qa'iman bil qisti tán dúró lórí òtítọ́ àwọn náà mọ̀ bẹ́ẹ̀ wípé la ilaha illa huwal azizul hakim àmọ́ táwọn bá fẹ́ tu àní shahida Allahu Ọlọ́run bá jẹ́rìí wípé ta ni ń jẹ́rìí fún. bí máàna níbẹ̀ yẹn ìtumọ̀ ẹ̀ ni pé alima Allah ọba mi mọ̀ pé òun ló lóhun ó sì ń fi hàn wá bẹ́ẹ̀ ló fi já sí pé tó bá fẹ́ wo alukur'an ó rí i pé ẹni tó dé hadir tó bá lọ ó rí i pé Ọlọ́run sọ ń bì kan ó ní wa shahidin wa mashhudin qutila ashabul ukhdud ó rí i pé shahid níjọ́ táwọn èèyàn ń ju àwọn kan sínú náà nítorí pé wọ́n ń sin lọ́hùn ó ní wa shahidin wa mashhud
àwọn tí wọ́n débẹ̀ wá wòran wa mashhudin àtẹni tí wọ́n wá ń wò kutila ashabul ukhdudi annaru dhatil waqudi idh hum 'alayha qu'udun wọ́n dúró síbẹ̀ wọ́n ń koná wa hum 'ala ma yaf'aluna wa hum 'ala ma yaf'aluna bil mu'minina shuhudun intan ṣe fáwọn mu'mini shuhud àwọn èèyàn ń rí wa ma naqamu minhum kò sí nǹkan torí ẹ̀ ń fìyà jẹ wọ́n illa an yu'minu billahi al-azizil hamid kọjá pé wọ́n nígbàgbọ́ nínú ọlọ́run ìntayẹ torí ẹ̀ ń dà yín náà láàmú torí pé ẹ̀ ń ṣe dáwà ni tẹ́ ẹ̀ bá ṣe dáwà wọn ẹ̀ ní dà yín láàmú wallahi wọn tẹ́ ẹ̀ bá ti ṣe dáwà mọ́ wọn ẹ̀ ní dà yín láàmú wọn ọlọ́run ò sì ní gba dáwà lọ́wọ́ yín torí òun ló fi rán yín iṣẹ́ tẹ̀yìn wáyé wá ṣe nu ìyẹn fi hàn pé wa qawmun shuhudun ìtumọ̀ rẹ̀ ni pé hudurun ìyẹn la tún nu wa shahidin wa mashhud tó bá tún lọ wò ó rí pé àdọ́rọ̀ nínú suratul baqara ọlọ́ni faman shahida minkumu shahara falyasumhu ìyẹn ni pé man adara ushar ẹni tó ṣù yẹn bá dé báláyé falyasumhu kó gba àwẹ̀ oṣù yẹn ìyẹn tó kálímà yẹn hadir là ń pè ní kíni o ma'ana shahid naam lọ́dọ̀ àwọn tọ́másí wastushida ìyẹn ni pé kutila shahidan wọ́n pa á lẹ́ni tí ọkàn rẹ̀ wà pẹ̀lú Ọlọ́run wastushida ẹni tí wọ́n bẹ qalbuhu hadirun ila rabbi ọkàn rẹ̀ wà pẹ̀lú bẹ́ẹ̀ lọ́yẹ́ pé gbogbo tí wọ́n bá pa lórí ẹ̀yìn náà ẹ máa bá la ilaha illallah fi akhirihi ẹ máa bá ń bẹ̀ sùkọ́lọ̀ ń kó ṣe dáadáa fún wa nínú èdè lárúbáwá a rí pé al-ayyu ọba mi ti ń ṣẹ̀ mí wa shahid min asma'illah méjèèjì nínú orúkọ Ọlọ́run ni wa qila ash-shahidu alladhi la yaghibu an ilmihi shay'un shahid tọ́lọ́hun jẹ́ yẹn ìyẹn ni pé ẹni tí nǹkan kan ò pamọ́ fún nínú mímọ̀ Ọlọ́run ní ń jẹ́ bẹ́ẹ̀ kò sí ní tó pamọ́ fún ló fi ń jẹ́ shahida alima ìyẹn túmọ̀ sí pé shahida yẹn náà a máa túmọ̀ sí ìmọ̀ shahada a máa túmọ̀ sí ìmọ̀ ló fi já sí pé tàbá bẹ̀rẹ̀ sí ní break it down a máa rí i pé ẹni tó fẹ́ jẹ́rìí tá a pè lẹ́lẹ́rìí a gbọ́dọ̀ rí torí pé hadiru lòun náà ó fẹ́ wá jẹ́rìí níbi ọ̀rọ̀ ni tàbá padà sọ́dọ̀ àwọn àfa wọ́n wá pín àwọn ẹ̀ṣẹ̀ ìdí sí mẹ́ta wọ́n pín sọ́nà mẹ́ta tó fi já sí pé nínú súnnà ni mo fẹ́ lọ yẹn o mi ò tí ì fẹ́ lọ sínú alukur'an kur'an ni mo fẹ́ kó padà wá júwe pé ṣé n tí wọ́n ṣàlàyé yìí bẹ́ẹ̀ lọ́lọ́run wí torí pé lẹ́ni táwọn èèyàn máa sọ fún wa ní pé as-sunnah hiya allati tubayyinu lana wa tufassilu lana ma fil kitabi pé súnnà ni ó ṣàlàyé ni ó ṣe fọ́ sí wẹ́wẹ́ ntí ń bẹ nínú alukur'an hadha kadhibun irọ́ ni alukur'an walladhi yubayyinu lana kulla shay'in kur'ani ni ó ṣàlàyé gbogbo nǹkan torí pé Ọlọ́run pè ní tibyanan li kulli shay'in òun ni ó jàlàyé fún gbogbo nǹkan kódà nínú súra kan Ọlọ́run ní inna hadha al-qur'ana yaqussu ala bani isra'ila akthara ma fihi yakhtalifun ibi àti kọ́kọ́ ṣàyẹ̀ṣe nu àwọn bani isra'ila ni wọ́n wá ń ṣàlàyé kùránì fáwa tọ́lọ̀ ń dẹni inna hadha al-qur'an kùránù yìí yaqussu ala bani isra'il òun ni ó ṣàlàyé tó bá dàrú má bani isra'ila lọ́wọ́ amma al-yawm inda ulama'ina tá a bá ń ka àwọn tíra wọn a rí i pé ọ̀pọ̀ àwọn àfa tí wọ́n wá ń ṣàlàyé nǹkan fún wa nínú Islam akitharuhum min ulamahi al-yahudiyya wa min ulamahi an-nasariyya allati wasafahumullahu bil-kuffar aw bil-kufr láwọn tọ́lọ̀ ti fi kèfèrí ìwà kèfèrí ròyìn wọn mo sọ̀rọ̀ kan ní ọ̀dọ̀ mi jò ní mo ní yahudi kan wá gba Islam lọ́dọ̀ ànábì kò fẹsẹ̀ rinlẹ̀ kámẹ́ ní nasara kan ó wá ń gba Islam lọ́dọ̀ ànábì irọ́ ni àyà tó lè jẹ́ àmọ̀ pé irọ́ ni yehudi ò ní gba Islam
nasara ò ní gba islam àmọ́ àwọn mùsùlùmí tí wọ́n jọmọ lẹ́yìn àwọn ànábì yẹn tí wọ́n yẹ ṣe yahudi tí wọ́n yẹ ṣe nasara àwọn lè gba islam torí pọ́lọ̀ ń sọ fún wa pé lan tarudọ ankeli yahudu wala nasara àtàtàtàbà millatahum tọ́lọ̀ ń bá lo kalimatu lan impossibility táyé ò fi parẹ́ ni pé lan tarudọ ankeli yahudu wala nasara yahudi kan láyé kò ní gbà fún wa ànábì nasara kan láyé kò ní gbà fún wa ànábì àtà àyàfi tàtàbà millatahum tó o bá lè gba ìfẹ́ inú wọn wọlé ok ṣáà nẹ́bí ń gbà fẹ́ inú wọn ni náà fi gba islam lọ́wọ́ ẹ̀ ó wá ní wala in taba'ta ahwahum ba'da ó ní kul inna huda Allahi huwal huda yóò yé wọn wípé ìmọ̀nà tọ́lọ́hun gangan ni mọ̀nà wala in taba'ta ahwahum ba'da alladhi jahaka min al-ilmi tó bá wá lọ tẹ̀lé fẹ́ inú wọn nítorí kan lè wá gbà fún wọn ni ma laka minallahi min waliyyin wala nasirin ó ní rẹ́nìkan níwájú ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́ kó ń bí ìyá ọlọ́run ó sì ní rẹ́nìkan tó lè gbà ọ́ lẹ̀ tàbá wá wáyà ẹ dákun yẹ̀wúdí wo ló wá ń gbà síláàmù lọ́wọ́ ànábì nàṣàrà wo ló wá ń gbà síláàmù lọ́wọ́ ànábì ń gbà náà tó fi wáyé pé àwọn yẹ̀wúdí yẹn ló wá wọnú islam náà bẹ̀rẹ̀ sí ní dètè náà bẹ̀rẹ̀ sí ní da islam rú pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú àwọn ọ̀rọ̀ tí ò sí wọ́n tú kùránì fún wa láwọn ẹ̀nà tí ò yẹ wọ́n tú kùránì fún wa láwọn ẹ̀nà tí ò tọ́ kọ́lọ̀ kó síjú àánú wa ìkànnì yẹn nú kókó ẹ wá wòye àwọn yẹ̀wúdí wọn ní yẹ̀wúdí kan wá ó wá nàbí wá ó wá gba islam nàṣàrà kan wá nàbí wá ó wá gba islam ó wá àsìlámù ṣé ẹ wo kùránì torí pé àwọn èèyàn ti gba kùránì lọ́wọ́ wa àwọn yẹ̀wúdí yẹn àwọn ló wá ń wà lókè lórí àwọn sọ̀hábà alkiram láwọn tó yẹ káwọn sọ̀hábà dájọ́ kò kọ́kọ́ ní kéwú àwọn náà wá dé tán wá ń kọ́ àwọn sọ̀hábà ní islam ibi àti kàgbákònù tàbá wá ń sọ kò ní yẹ́lò míì nítorí pé ìrònú tiẹ̀ ò dínà débẹ̀ ọlọ́run ò fún lẹ́bùn rẹ̀ ibi àti kàgbákònù tàbá lọ bẹ́ẹ̀ tàbá béèrè pé lọ́dọ̀ àwọn àfa kí náà ń pè ní shahid wọ́n pín shahidi sí mẹ́ta nínú sunna gẹ́gẹ́ bí àwọn àfẹ́sìn bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní shahidu kan ń bẹ shahidu dunya wal akhirah shahidi ni láyé shahidi ni lọ́run yóò kúkú oríire láyé tó bá tún dọ́dọ̀ ọlọ́run yóò mọ túmọ̀ sí pé ó ti mọ ayé rẹ̀ kó tó kú ò láyé ó mọ ibi tí ń lọ pa àlìjẹ́nà ni tó bá tún wá kú tán ó mọ ibi tí ń lọ wípé àlìjẹ́nà ni athani ẹlẹ́ẹ̀kejì shahidu dunya ayé nìkan ni shahidi rẹ̀ mọ́ ayé ó pariwo àfáàwá ti kúkú shahidi ikú oríire làfáàwá kú àwọn àfáàwá irú ikú tí wọ́n tọrọ gangan ni wọ́n kú lọ́lọ́run fún wọn so wọ́n pariwo ẹ̀ àmọ́ lọ́dọ̀ ọlọ́run kò ní jẹ́ shahidi ẹlẹ́ẹ̀kẹta ẹ rí i pé shahidul akhirah ayé ò tiẹ̀ ní rí ní shahidi pé ó kúkú ọlọ́run ọ̀run nìkan ni wọ́n ti mọ̀ wípé shahidi ni eléyìí téèyàn bá fẹ́ wò torí pé àwọn èèyàn máa ń gbà wọ́n kàn ẹ rí i pé ńgbà kan wá ní ìrònú ṣíà ni kí ló sì fa ìrònú ṣíà níjọ́ asọpá nẹ́bí sàṣálàmù ò lọ gba àrùn wá ń sánmọ̀ pé kò lọ sánmọ̀ lọ gba ìrun wá ẹlòmíì fẹ́ parẹ́ kùránì dẹ̀ ń jẹ́ kó yé wa pé kò lọ ibì kankan gbàtí wọ́n bá wá dàrú wọ́n á ní afal mubarak agbọ́wà sí yẹn ẹ sọ pé ànábì kan ló ṣe al-isra'u táwa ló ṣe mọ́lá ànábì musa ló ṣe al-isra'u àmọ́ kò sí ti ń jẹ́ mi'raju adẹ̀níkẹ́ mú àyà mi'raju wá dọ̀la tó bá fẹ́ mú àyà mi'raju wá ó ní wa najmi idha awa in tó sì ń bẹ́nu najmi ni pé ànábì gba wáyí lórí ilẹ̀ ẹlẹ́ ó ṣe wá jọra wọn wọ́n kò wá ní sílàgá ìlú máa ní wa ma dalla sahibukum wa ma gawa wa ma yantiku anil hawa in huwa illa wahyun yuha allamahu shadidul quwa dhu mirratin fastawa wa huwa bil ufuqil a'la
summa ẹ̀gbọ́n ni uwa bil ufukil ala jìbìrìlù yẹn òkè lòun ti ń bọ̀ summa dana yóò wá sọ̀kalẹ̀ bá nà Muhammad fatadalla wọn súnmọ́ra wọn fakana qaba qawsayni aw adna àwọn méjèèjì yóò dàbí igi ọrùn méjì tó súnmọ́ra wọn ṣànàbí lóòkè nìyẹn èmi ò mọ tó kó bá la kàyé wa tá a lè ronú sal Qur'an látara ń ta kà àwọn fálásì tí wọ́n kọ sínú ìwé àwa bàbàrà àwọn ìwé yẹn jà Al-Qur'an lọ abàbàrà ẹni tó kọ̀wé yẹn ju àná Muhammad lọ tó sì já sí pé ìwé ọ̀hún gan kò ní ìtìsáàbù sára ẹni tó kọ́ pàápàá lọ́wọ́lọ́wọ́ nísìn àríyànjiyàn ti ń wà pé ṣé Majmu'ul Fatawa Ibn Taymiyyah àti gbogbo àfáà ṣóhun gan ló kọ́ ṣóhun ló ní gbogbo ẹ̀ torí pé wọ́n ti ń rí i pé láwọn àsìkò kan fọ́lùmù ẹ̀ ò tó yẹn Abdul Wahab ló hàdí mọ́ ìyẹn wà nílẹ̀ báyìí nísìn so Islam ẹ̀sìn yẹn ò lè lọ kíní kan máa kọ́ lọ́mọ́ bọ̀ kú o bọ́lọ́wọ́n bá wa ti rí nu so ìyẹn fi hàn pé à ń pàtàkì ọ̀rọ̀ àwọn àfà ju Al-Qur'ani lọ à ń àwọn ọ̀rọ̀ Ọlọ́run wa ń jábọ́ lọ́wọ́ wa nítorí pé ètè Yahudi ni pé tẹ́ bá fẹ́ mú wọn ẹ gba Al-Qur'ani lọ́wọ́ wọn ẹ rí i pé àwọn wọn ṣe máa pèèyàn lẹ́lẹ́bọ tó jẹ́ lẹ́bọ tí ó mọ̀ bí ọnú níjọ́ wọn ti ń bú àwọn àfà àdínà ìpáfà àkọ́ni wa kódà àfà 419 ń bẹ ní torí ẹ̀ sọ pàwọ́ tá a ṣe 419 káwá sọ pé àkèjàfà àfóun jìbìtì ń bẹ àfóun jálàbí ń bẹ kí n wá ní wọ́n ń bú kí n wá dín pé ẹ má pè mí láfa àmọ́ ò rárá so tó bá ń pè ọ́ lẹ́lẹ́bọ ẹbọ náà ló ń gbé kèé ṣe é bú ó ṣe wá ń bínú pé wọ́n ní Ọlọ́run kó paná adẹ́bọ rẹ nígbà tó fẹ́ kán pè é lẹ́lẹ́bọ irú làákàyè wèrè wo ló ní wọ́n pè ìṣílẹ yẹ kó máa ṣe fàárí pé àwọn ẹlẹ́bọ rẹ o ẹ wá ń fẹ́ máa sọ di ìṣẹ̀ṣe rárá ìṣẹ̀ṣe is just headline mùsùlùmí fún rẹ̀ oníṣẹ̀ṣe ni nínú èdè torí pé when you are talking of culture Islam náà ní culture àmọ́ ẹlẹ́bọ ni wọ́ abọ́gibọ̀pẹ̀ so kìí ṣàbùkù tó máa ń sọ ṣe ni kò gbà á mára pé nǹkan gidi ẹ̀rí páwọn ní ètè wọ́n sì ni pé ká má ṣe wáàsí bá wọn ibi Ọlọ́run ti ń sọ̀rọ̀ pé ẹ mọ́ bọ́gi ẹ mọ́ bọ́pẹ̀ ṣé ká má sọ ọ́ mọ́ wo Islam Ọlọ́run kó ṣíjú àánú wọ̀ wá kó tún làákàyè wá ṣe torí pé mi ò mọ báwọn pípọ̀ náà ṣe wá ń ronú àtẹ̀mí tó dàgbà àtọmọdé ẹ̀yin ẹ̀wò kan ní ìsìn tí wọ́n pè ní àgbáńlẹ̀ Yorùbá ńgbà ó fi ẹnu já sọ́rọ̀ Ọlọ́rin tán ó wá ṣẹ̀ṣẹ̀ wá kọrí sáwọn àyè orí pẹ̀ẹ̀sìn ó lọ ṣe tẹ́rísìmù mẹ́ ẹ máa wo báwọn èèyàn ṣe ń dà lúrú ìwọ ló sọ pé wọ́n lọ bá àṣẹṣe o kọ́kọ́ lẹ òkò máwọn mùsùlùmí o wá lọ ń ṣe àwọn nǹkan kan táwọn mùsùlùmí yóò máa rí tí wọ́n fi mójú kúrò lára ihun tó ṣe yẹn àwọn èèyàn ò ronú síbẹ̀ yẹn wọ́n á ronú sí torí pé kì í ṣe pẹ́sìn náà ló wà lára ẹ̀ tó fi wá tó bẹ́ẹ̀ rárá so that is politics kẹ́ ọ báwọn yẹn ṣe ń ṣàyé àwọn tó gbọ́nù àwọn tí wọ́n gbọ́nù so kíní kan ti dá sí kíní kan ti dá sí so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa apínṣẹ́ ìdù yẹn sí mẹ́ta ẹ rí i pé ọ̀rọ̀ wa yẹn ò jáde kó nbí tá ń lọ pé n tó ń ṣàkóbá fún wa ni wípé à ń lọ tí ò sínú Islam à ń lọ mọ́ Islam lára nítorí ìrònú àwọn àfa ìgbìyànjú wọn ni tí ò bá ti wá dá ayọ̀kù bàdán ò ta ni pé àfa àtẹ̀mí bá ń tẹ̀lé bí ìrònú yẹn ò bá dá mi ò ní fẹ́ fi ìrònú nílẹ̀ kó àyín takú sórí ẹ̀ àwa máa jà yóò máa dàbí pàfà yẹn gan Ọlọ́run wá rán kìí ṣe àná Muhammad kìí ṣe Al-Qur'ani mọ́ ibi àti kàgbákò nù àwa pín ṣèyídì sí mẹ́ta ṣèyídù dunya wal akhirah ṣèyídì ní láyé ṣèyídì ní lọ́run ṣèyídì dunya duna al akhirah ayé nìkan ni ó ti jẹ́ ṣèyídì ṣèyídù al akhirah duna dunya ọ̀run nìkan ni ó ti máa jẹ́ Yahudi kò ní jẹ́ ṣèyídì lójú àwọn èèyàn ẹ wáyà tí mo mú wálẹ̀ kan tá a bá wáyà yẹn á rí i pé kò sí Yahudi kan tó gbá síláàmù rí lọ́wọ́ ànábì àbí nàṣàrà kan in tó ń kó bá wa ni pé àmọ̀túmọ̀ Yahudi àmọ̀túmọ̀ nàṣàrà
àwọn yẹ̀wúdí làwọn tí wọ́n bọ ògèdègbè màálù nígbà tá Ànábì Ìsá ṣèrìn àjò lọ lọ́dọ̀ Ọlọ́run tí Mùsá dé tó bínú àwọn èèyàn dá ẹbọ wọlé lẹ́yìn rẹ̀ so àwọn èèyàn náà padà ní udna àwọn ti ṣẹ́rí padà tọ́kàn àwọn ò sì ṣẹ́rí padà kó ń di ìwà kèfèrí ọ̀hún tán wá ń dá wàhálà tó ń kónira bá Mùsá àwọn èèyàn ní yẹ̀wúdí ìyẹn pé àwọn kèfèrí lẹ́yìn ẹ̀ Nàsárà làwọn aráàlú ibi tí wọ́n ti bí táwọn ń rí wípé àwọn gbọ́dọ̀ lo ọlá Jésù ọmọ wa ni àrà tó bá ń wá láfi dá táwọn náà ń fìtínẹ̀ ará Násárẹ́tì là ń pè ní Nàsárà kìí ṣe Christianity very simple bọ́káwọn afá agídí inna lillahi wa inna bí ìgbà tá a bá sọ pé àràbù Kùràṣíyù lànàbì agbolé ẹ̀ nìyẹn ṣé àwa máa forúkọ àwọn àká máa pè mí náà ní Kùràṣíyù tàbí kí n sọ pé àràbíyù kọ́ máa pè mí ní àràbíyù kó bọ́lá káyé mú àmọ́ àwọn èèyàn ti mọ òtítọ́ yẹn àti bọ́ọ̀tà wá gbà á pé ṣé ká wá pàtàkì Jamiu Adégúnwà ni ká wá gbà tó sọ ibi tádánwò wà nù wallahi bẹ́yìn ò bá gbà láyé yóò gbà lọ́run bó ò bá gbà láyé yutal ikima Ọlọ́run ní máa fi wisdom síbi tó wúyàn ibi tọ́lọ́run bá fi sí bó ò bá gbà wàhálà lé ayé ẹ̀ nìyẹn náà ṣahidi dunya wal akhirah ṣahidi ayé àti tọ̀run wọ́n wá ń break it down tíra tó lè ti kà yẹn ó lè ní àwọn kan ń sọ̀rọ̀ lórí ni tàbí ọ̀rọ̀ ànábì ò lọ sánmà mo tó sọ yẹn kò lọ sánmà mìíráàjù kò sí tó ń jẹ́ bẹ́ẹ̀ ní alukur'an al-isra wà fún ànábì Musa èlémi àmà dá papọ̀ ó ní Musa ló ṣe rárá kò sí tó ń jẹ́ mìíráàjù ń tí ń jẹ́ bẹ́ẹ̀ àkàbà ni là ń pè ní mìíráàjù kò dẹ̀ sí ní alukur'an so ìsirau ń bẹ fún ànábì Musa mi ò padà kú lórí ẹ̀ yọkànlẹ́ nìkan tún pè mí wọ́n lè sọ pé obìnrin tí ń ṣe nǹkan oṣù ó lè gbà rẹ̀ mo ní confam ìwọ mú àyà tó ní kò lè gbà wá kájọ wá kọwọ́ bọ̀ àní wọ́n ti gba nǹkan lọ́dọ̀ wa irun ní ò lè kí ọkọ àtìyàwó tí wọ́n bára wọn sùn ṣé wọ́n nígbà rẹ̀ ìyín yé yín pé ọkọ àtìyàwó tí wọ́n bára wọn sùn tí wọ́n àwẹ̀ wọ́n lè gbà àwẹ̀ tẹ́gbìn sì ń bẹ lára wọn ìyẹn fi hàn pé ẹ̀gbin ò sínú ṣáràtù sọ́ọ̀m kò sínú májẹ̀mú àwẹ̀ so tó bá já sí pé ó ń ṣàárẹ̀ pẹ̀lú nǹkan oṣù yẹn tó síìkì òun náà ti wà nínú májẹ̀mú pé faman kana maridon aw ala safarin fa iddatun min ayyamin ukhra ṣáràtù ìrun ní tọ̀hárà إذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sọ tẹ́ bá dáràn tẹ́ fọwọ́ kan obìnrin tẹ́ ṣe gbá ẹ kọ́kọ́ rí pé ẹ mọ́ ìyẹn ò sí pẹ̀lú àwẹ̀ àmọ́ wọn ní gbà á wọ́n mọ ṣágídí pẹ̀lú alukur'an ẹlòmíì ó rí pé tó ń bá kú kò sí nǹkan kan lọ́dọ̀ Ọlọ́run torí pé ò gba Kùránì gbọ́ sọkọ́lọ́n kó tún la káyè wá ṣe ń bẹ̀ so àwọn ọ̀rọ̀ yẹn pọ̀ táyà máa mú dáadáa ìrònú ṣíà tẹ̀bá wò ṣíà kẹ̀wò báàkì ìntàwí wọ́n ní kọ́kọ́ ronú ìkan ní àwọn falasifa ní ìrònú àwọn orientalist ní ń gbé àwọn náà wá ń wo Quran dáadáa wọ́n ń di sóònú ẹ̀kú wọ́n ń hún mara ìsóònú ẹ̀kú wọ́n ń hún mara yóò gbàtà sọ̀rọ̀ Abubakar náà wọ́n ti gbogbo ẹ̀ ti lọlẹ̀ ní ìsìn sọkọ́lọ́ kó là wá kó ṣe dáadáa fún wa. Naam, a rí pé shahidu dunya wal akhirah ọ̀rọ̀ Jésù kú Jésù òkú ń bọ̀ kò bọ̀ ní ìyẹn náà ti ń kú ó ti ń lọ díẹ̀díẹ̀ ó ti ń yé pé bàbá kò padà wábi kankan mọ́ agídí ló kú bàbá ti lọ bàbá ti relé kí ló fẹ́ wá ṣe wọ́n wá ní èyí tá a tún bọ̀ wá yanjú nígbà míì ní ìsìn ni pé ṣé lóòótọ́ lànẹ́bí gbàyàwó ọmọ kan tó gbàtọ́ ọmọ wo lànẹ́bí gbàtọ́ lọ́dọ̀ yín ṣé lẹ́yìn ló ti wá gbà á ẹ ṣe ń bà síláàmù jẹ́ tẹ̀ ń sọ ló kọ ẹ̀ ń fún ànẹ́bí ló kọ tí ò dáa táwọn ọ̀tá ìsìláàmù bá wá lò àmọ́ láàfẹ́ pa wọ́n àmọ́ ni wọ́n dìfẹ́ mọ́ ànẹ́bí ẹ̀yin lẹ́dẹ̀ kọ́ sínú kútùb ọmọ wo lànẹ́bí ìta ọlọ́mọ ọlọ́run ní makana muhammadun aba adin min rijalikum gbogbo ń tàn nábì fẹ́ níyàwó láyé ojú márùn lọ ọ̀rọ̀ sì ń bọ̀ lórí yẹn náà ànábì ò fẹ́ yàwó mẹ́tàlá gbogbo àwọn kìíní yẹn fálásì kákan fi tọ̀ tí ànábì ni
ó rọ ta ànábì tí ó tún jáde lé iná tó sì máa pèrè ẹ̀ ní súnà súnà dọ̀tí ànábì ni. so tó bá já sí pé ó fẹ́ ìyàwó bíi 13 ta ló yẹ kó bímọ tó so ẹjẹ́ àfihàn lẹ́ka ọ̀rọ̀ kan yọ bẹ̀ ni ṣèyídù dunya wal akhirah ṣèyídù ayé àti tọ̀run ta ló sọ pé ikú ilé ọ̀ pé mo yìí ń bọ̀ ń bi ṣèyíd ẹni tọ́kàn ẹ̀ wà pẹ̀lú Ọlọ́run là ń pè ní ṣèyíd kì í ṣe pé ẹni tó kúkú rú kú kan ibi àti ṣìmúnù so wa huwa alladhi yuqtalu fi qitalil kufar ẹni tí wọ́n pa sójú ogun Islam ẹni tí wọ́n pa sójú ogun Islam là ń pè ní shahidu dunya wal akhirah. Imam Bukhari rahimahullahu ta'ala àti Imam Muslim wọ́n wá mú àdísù wá lórí ẹ̀ wọ́n wá lágbàdísù pọ̀ a sì máa kó ti hadith. gbogbo ẹ̀yin tẹ́ bá wa share ètò yẹn ẹ ní pàdánù ọmọláyé àti lọ́run Ọlọ́run ó sì máa share oore fún yín láwọn oore tó ní agbára tó já sí pé ẹ̀yin náà ó máa wò pé ṣé mi náà lọ́lọ́run ṣoore tó báyìí fún bí ó ti rí nù bí akil ayyil qayyum alladhi la ta'khusuhu sinatun wala nawm.